Ẹ káàárọ̀ ẹ̀yin mummies, ẹ̀yin daddies, ẹ̀yin uncles àti aunties, ẹ̀yin àbúrò mi àti ẹ̀yin ẹ̀gbọ́n mi. Mo kí yín, ẹ káàárọ̀. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Mo ti dé lówùúrọ̀ yìí. Mo dẹ̀ mú ròyìn ayọ̀ wá fún yín. Ẹ mọ̀ pé ròyìn ayọ̀ náà ni mo mú wá, mo ní mú ròyìn ìbànújẹ́ wá. Ẹ ṣé, ẹ kú fẹ̀tẹ̀ ní sí mi. Mo rọ́wọ́ yín o. Ẹ ṣé, mo dúpẹ́ o. Láàárọ̀ yìí, mo fẹ́ béèrè ni ọ̀rọ̀ ọkọ àtìyàwó. Àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí, ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni mo fẹ́ sọ. Ó dẹ̀ dá lórí ọ̀rọ̀ owó níná nínú ìdílé àbí títọ́jú owó. Ta ló yẹ kó máa tọ́jú owó nínú ilé? Àbí ta ló yẹ kó máa ṣètò owó níná nínú ilé? Òun ni mo fẹ́ sọ láàárọ̀ yìí. Mo ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀rọ̀ owó máa ń dájàlẹ̀ láàrin ọkọ àtìyàwó. Owó dẹ̀ ṣe pàtàkì, ó ṣe kókó. Owó la fi ń tọ́jú ẹbí, owó la fi ń tọ́jú ara, owó la fi ń tọ́jú ara wa. Nítorí ìdí èyí, ká má bàa bọ́ sínú gbèsè nípa wípé jíjẹ, ọ̀rọ̀ mímu. Kó má dẹ̀ dà yí pé èèyàn kàn ń ṣiṣẹ́ lásán ni. Èèyàn nílò láti ṣe ètò ọjọ́ iwájú fún rẹ̀ àti fún àwọn ọmọ ẹ̀. Ìmọ̀ràn tí mo wá fẹ́ gbà yín láàárọ̀ yìí ni wípé kò ní fi ṣe ẹni tó ń tọ́jú owó nínú ilé. Kò bá jẹ́ ọkọ ni o, kò bá jẹ́ ìyàwó ni o. Èyí tó ṣe pàtàkì tó ṣe kókó jùlọ ni wípé ká mú ẹni tó mọ ètò owó yẹn ṣe dáadáa, òun ni ká fi sí díẹ̀. Baálé ilé mi a máa sọ wípé èmi lolórí, èmi ni kíní kan, èmi ni mò ń ṣiṣẹ́, èmi ni mò ń kówó lẹ̀, èmi ni mò ń ṣe gbá, èmi ni mò ń ṣàwo. Kò ní ìtumọ̀ o. Tẹ́ ẹ̀ bá mọ owó yẹn ná, tẹ́ bá ń ṣiṣẹ́, tẹ́ ẹ̀ ń kówó dé, tẹ́ ẹ̀ ń ná bó ṣe wù yín láàrin ọjọ́ mẹ́ta, láàrin ọ̀sẹ̀ kan, ẹ ti náwó oṣù yín tán. Tíyàwó bá wá ń béèrè pé baálé ilé wa, ẹ fún wa ló wa fẹ́ràn àkọ́bá sípà, kò sówó lọ́wọ́ mi mọ́, mo ti ná tán. Á máa yàyàn lẹ́nu pé báwo lẹ ṣe náwó ẹ̀. Èyí túmọ̀ sí wípé ẹ mọ ètò owó ṣe ni. Tíyàwó yín bá mọ ètò owó ṣe, ẹ kówó yìí fún un. Ṣé bí ìyàwó yín ni? Ẹ̀dẹ̀ ti dẹyọ kan. Ìyàwó yín ni fún àǹfààní gbogbo ìdílé dẹ̀ ni. Tó bá jẹ́ pé ìyàwó yín ló mọ ètò owó ṣe, ẹ kówó yìí fún un. Ó dá mi lójú wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà obìnrin ló máa ń mọ ètò owó ṣe. Ẹ kówó ìfún obìnrin tí kò nínàkúnà, tí kò dẹ̀ lójú kòkòrò. Ẹ kówó fún, ẹ jẹ́ kó máa ṣètò. Baálé ilé mi nǹkan báyìí la máa fowó ìṣe. Ẹ jẹ́ ká yọ owó ìsọ̀tọ̀, ẹ jẹ́ ká fi ṣe nǹkan báyìí. Nípa ìdí èyí, àlàáfíà àti ìrẹ́pọ̀ ó máa wà nínú ilé. Tó bá dẹ̀ pé baálé ilé ló mọ owó tọ́jú, tó mọ ètò owó ṣe, baálé ilé ẹ wà ní ìdí ẹ̀ kẹ́yìn máa ṣe ètò owó. Nínú ìdílé, ẹ jẹ́ ká rí wípé ẹni tó mọ nǹkan ṣe òun ló wà nídìí ẹ̀. Tó bá yẹ pé ìyàwó ló mọ àdúrà gbà ni, ìwọ ìyàwó yẹn dúró sí díẹ̀ kó máa gbà dáadáa. Wàá máa gba ọkọ ẹ náà níyànjú láti máa gbàdúrà. Àmọ́ má sọ wípé torí pé ọkọ ẹ̀ gbàdúrà, ìwọ náà ní gbà. Tó bá yẹ pé ọkọ òun ló mọ àdúrà gbà, kóun náà ṣe dáadáa. Tó bá yẹ pé ìyàwó ló mọ owó tọ́jú ni, ẹ̀yin baálé ilé, ẹ kó fún ìyàwó yín. Ẹ jẹ́ kí ìyàwó yín wà nídìí owó yẹn. Ẹ jẹ́ kí wọ́n ṣe ètò owó yẹn. Wọ́n á fẹ́ ra gbá ni o, á fẹ́ ra wo ni o. Ipa ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ọkùnrin mi a máa ní èlò ló ń ta magi, èlò ló ń ta kíní kan, èlò ló ń ta wo. Eléyìí kò kàn yín o, kò kàn yín. Kò kàn yín. Tẹ́ bá ti nígbàgbọ́ nínú ìyàwó yín wípé ìyàwó mi ó máa ṣètò yìí, tí máa fún ní 1,000 naira. Ó mọ bó ṣe máa ná, ó mọ bó ṣe máa pèsè oúnjẹ fún ìdílé mi. Tí máa kówó oṣù mi fún un, tí máa kówó oúnjẹ lé fún, kò ní ná nínàkúnà. Ẹ kó fún, ẹ jẹ́ kó ṣètò, ẹ nígbàgbọ́ nínú ẹ̀, ẹ jẹ́ kó ṣe ètò ẹ̀. Ẹni tó bá mọ nǹkan ṣe nínú ìdílé, ẹ jẹ́ kó máa ṣe. Ẹ̀yin agbọ̀rọ̀dún kẹ̀dẹ̀rẹ̀ wọ́n pé ìyàwó ẹ̀ ló ń darí ẹ̀, ìyàwó ẹ̀ ló ń ṣe kíní kan, ó máa pè ìyàwó ẹ̀ kó tó ṣe nǹkan, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Níwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé ó ń jẹ́ kí àlàáfíà kó máa wà nínú ìdílé wọn. Èyí ni ìmọ̀ràn mi fún yín láàárọ̀ yìí o. Mo nífẹ̀ẹ́ yín o. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi ní Facebook, Instagram àti YouTube. Mo nífẹ̀ẹ́ yín o. Kẹ́ ní nice day. Bye.